ìyàwó ẹ̀sùn kọ ọkùnrin yóò ṣe kọ obìnrin yóò ṣe mo wí hàn pé rọ́lọ́ pa ókè mẹ́líbi wọlé ọlá ní pẹ̀kun foundation ibi kan tẹ́ ṣe ń pín palliative bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mẹ́rin àbá ókè wà mọ́ mo yẹ débẹ̀ ní ojú agbo ní èrò pọ̀ báwo gan-an kété yẹn ó lé ọlọ́lá ọlọ́rọ̀ yẹn ọba náà síbẹ̀ wẹ́ẹ̀mẹ́ gbọ́ bí ìkàrà ọba ṣe dún náà ni kété ọ̀nìyàn lé á síbẹ̀ ṣùgbọ́n mọ́kànlá fẹ́ sọ ni pé gbàké síbi kan ní àtọ̀ sí mo ṣe lọ síbi orí fìdí líbì kan nínú mọ́ yọ páìpù mi mọ́ tọ̀ síbẹ̀ mọ́ padà sórí ìjòkó ókè ṣá ọbùnrin kan náà fẹ́ ṣe bí tèmi òun tẹ̀ ṣòkòtò tàǹtí léwọ̀ ṣèbí hàn wí hàn ṣíwẹ̀ ẹ̀ka báìbù ni wọ́n ní ọkùnrin ò gbọ́dọ̀ wọ nǹkan okùn obìnrin obìnrin ò gbọ́dọ̀ wọ nǹkan ọkùnrin kọ́yà kan àwọ̀ ṣòkòtò èsè ìran ló ṣẹ́ pé débẹ̀ ni kọ́ra ọlọ́pàá kórè èrò kórí kété náà àti bọ́ ṣòkòtò ẹ̀kẹ́ ẹ̀tọ́ ó yìí dìṣòro mo wí hàn ọwẹ́ contest pẹ̀lú ra mo wí hàn ọ́ ní o ó dàbọ̀.